PARIOLODO mọ̀ because tó bá jẹ́ pé tòótọ́ ni PARIOLODO jẹun lórí àánú gbà lọ́dọ̀ alàgbà Gabriel ó yẹ kó sọ fún Gebu ni wípé ó yẹ kí PARIOLODO sọ fún Esabod wípé màmá ẹ bọ́lẹ̀ ńbẹ̀ nígbà tí Esabod fẹ́ lọ fún Austin Emmanuel ẹ wò àwọn young boys ẹ wò bọ́n ṣe dúró ti Austin Emmanuel PARIOLODO bó ṣe jẹ tó mu tó lọ́dọ̀ alàgbà Gabriel kò lè dúró fún Gabriel. ẹ̀yin tèmi Lizzy Anjorin tẹ̀síwájú láti máa dráàgì arákùnrin tí a mọ̀ sí PARIOLODO lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel náà tí ó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Arábìnrin yìí ó sọ̀rọ̀ nípa FOLUKE DARAMOLA àti arákùnrin tí a mọ̀ sí KUNLE AFOD lórí fọ́nrán yìí. ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó tún ṣẹlẹ̀. Bí àwọn ọ̀rẹ́ Austin Emmanuel wọ́n ṣe dúró fún ẹgbọ́n náà tóbi. It is not because Esabingo is a killer. They work together. Ẹ wo kéèsì Mohbad tá à ń sọ yìí nísìn. Gbogbo àwọn tó lọ sí pátì Ìyábọ̀ Òjó. Tí ohun tó ṣẹlẹ̀ sí Mohbad máa ṣẹlẹ̀ sí gbogbo ọmọ wọn. Lẹ́yìn tí Mohbad kú tán, gbogbo àwọn tó ń padà lọ sí pátì Gislova lẹ́yìn tí Mohbad kú tán. Irú ikú tó pa Mohbad ló máa pa gbogbo ọmọ wọn. Ọlá wípé Mohbad wà mọ́ṣúárì tí Gislova tó wá ń pàpè jẹ àpèmú tó gbọ́mọ ọlọ́mọ sí mọ́ṣúárì òṣọkùnrin ni òṣobìnrin ni òṣọmọdé ni òṣàgbà ni lẹ́yìn tí Mohbad ti wà ní mọ́ṣúárì tó wá ń lọ sí pátì Gislova ó ló ń ṣe wedding fọ́mọ irú ikú tó pa Mohbad ló máa pa ọmọ ẹ̀. If Austin Emmanuel friend can stand for Austin Emmanuel against Esabod and PARIOLODO tó lọ tọrọ báárà lọ́dọ̀ Gebu ó ń sọ fún Esabod pé kó continue pẹ̀lú Gebu ó wá ń sọ fún èmi ó ní ṣe blogger lèmi ó ń bi mí pé ṣe blogger lèmi ṣe rí pé the same thing tó sọ fún Gebu ní 2026 the same statement ní PARIOLODO sọ fún mi ló sọ fún Àlùjọ ó ní jẹ́ kó pa mi lè gbàgbé ó ní jẹ́ kó pa ó ní o mọ ohun tí àwọn àti àwọn people yẹn jọ dàpọ̀ nígbà tí Àlùjọ sọ fún mi ṣó ti ẹ̀yin Àlùjọ wá sọ fún mi wípé nísìnyí wọ́n ti ń lé òun gbogbo bí Esabod ṣe lóhun wá Àlùjọ PARIOLODO ló ń mú passing sílẹ̀ according to nǹkan tí Àlùjọ sọ fún mi. Tó bá wá jẹ́ pé irọ́ ni Àlùjọ pamọ́ PARIOLODO ẹ gbọ́ ohun tí PARIOLODO ń sọ nípa Gebu versus Esabod ó ní ká fi Esabod lẹ̀. Ẹ má gbọ́ lọ. Jáwọ́ ń bẹ̀rẹ̀ Lizzy Àgbàlá Gabriel má dá sí kò dáa. Jáwọ́ ń bẹ̀ Àgbàlá Gabriel kò dáa. Jáwọ́ ń bẹ̀ means I should not continue with Mohbad case and I should not continue to use my meme láti la ojú ẹ̀yin èèyàn tó sọ fún wa pé àwọn wọ bomb shot lọ pàdé òjíṣẹ́ Ọlọ́run. PARIOLODO is not referring to Àgbàlá Gabriel matter alone. It's also referring to Mohbad case. Tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kàtú. Ẹ gbọ́ mi nǹkan tí mi sọ. Ẹ rí pé nínú àwa mẹ́rẹ̀ẹ̀rin tó post yìí, èmi nìkan ṣoṣo ni mi ò kí ń gba bára. Mi ò dẹ̀ gba donation rí. Brother mi yìí KUNLE AFOD, I respect him so much. He has never come for me. Sister mi yìí FOLUKE DARAMOLA, I respect her so much. But there's something I don't like. When I like you
out of pé mo like ẹ tó bá ń ṣe nǹkan tó bá jẹ́ pé ó máa padà mábùkù bá ẹ àbó máa kó ẹ sí wàhálà mo ti máa sọ fún ẹ látọ̀ọ̀kan ibi tèmi àti Foluke Daramola ti fẹ́ gúnra wa nìyẹn maybe because I like her maybe because mo foreseen àwọn nǹkan kan tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ ẹ lè wá sọ fún wa pé ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ like ẹ mo ṣe tètè ń detach ara mi from her. Remember the last time I told Foluke Daramola, I said, go and walk too. Foluke Daramola, if you don't go walk, bí ọmọ ìyá àbèjì ọmọ aráyé le gbé sẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ lọ síbi iṣẹ́ tẹ́ ẹ bá jọ dé òun náà àmọ́ bó ṣe rí ibi téèyàn ti ń rí owó. Remember, that is what I said. I was never Foluke Daramola's enemy. There is something tó jẹ́ pé ó ṣeé ṣe kó ká ẹrọ kókó ẹrọ ọ̀fọ̀ àbí ìbanilórúkọ jẹ́ bá ọ̀tá ẹ̀ kó má bá wa pẹ̀rú wa pé ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ láìkí Foluke. ó ti yẹyìn nǹkan tí mi sọ ẹ kọ sílẹ̀ ó ti dé tán ibi la máa wà ẹ kú mọ̀ gébú fi tọ́ sí ẹ mọ̀ pé mo fún gébú fi tọ́ sí torí pé mò ń wọ̀nà ẹ̀gbà ẹ̀ kò gbọ́ ọ̀rọ̀ lé wà nù tí mo wọ̀nà ẹ̀ fún ọ̀rọ̀ obìnrin wà nù tí mo wọ̀nà ẹ̀ fún ọ̀rọ̀ méjèèjì tí mo wọ̀nà ẹ̀ fún yìí méjèèjì ló padà ṣẹlẹ̀ ọ̀rọ̀ kó ṣe dọ́kúmẹ̀ntì ilé ó wà ńbẹ̀ mo sọ fún ṣe dọ́kúmẹ̀ntì ilé fún wọn dọ́kúmẹ̀ntì ilé wọn èmi ò tiẹ̀ mọ̀ but bá ṣàṣẹ rán èmi níjọ́ ẹ̀ ni mo ṣe sọ because gbogbo iṣẹ́ tí Foluke Daramola resume padà sí na set up o ibi làjọ máa wà ẹ̀kọ́ lẹ̀kẹ̀ forúkọ mi sí ẹ mọ̀ pé mi ò sá kìtìkìtì mi sá tèmi tọ́lọ́ bá ti ní sọ báyìí fún wọn tí n bá ti jùlẹ̀ èyí tó bá gbọ́ kó èyí tí ò gbọ́ kò kàn mí tèmi ni wípé kó tó dogun màá tètè detach màá dẹ̀ mékì ńgbà tí Gébú máa ṣe títí ẹ̀ mo dìrì sọ ni mo ní Gébú wọ́n máa fobìnrin mú ẹ àwọn tó ń kọ́lé fún lọ ṣèwé ilé wọn kó gbé fún wọn torí wípé tó o bá ṣèwé ilé fún wọn o ti ṣubú báyìí o ti ṣubú Gébú wọ́n ti gbé ẹ ṣubú wọ́n wá kọ́ ti Gébú o ti ṣubú ṣé mi ìgbẹ́nu mi dákẹ́ ńgbà tán dẹ̀bẹ̀ sí ní yọ nọ́mbà lé lọ́wọ́ tèmi dẹ̀ mọ̀ wípé wọ́n fẹ́ fi kéèsì Gébú wọ́n fẹ́ fi ṣe nǹkan kan ní lọ́dọ̀ Gistlover mo ṣe wò pé ké ẹ ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kákìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì Gébú àti ìgbà kan gbèjẹ́ dáa ní gbèjẹ́ mọ́ directly bí ti tẹ́lẹ̀ but let's use the meme because èèyàn wọ bomb shot Gébú wọ ọyàn tó ní nípù ńlá Gébú fa nípù ẹni ẹ wá ní nípù ń dùn òun tẹ bá wò ó recently ẹ rí pé ṣe mo dẹ̀ jẹ́ warriors mo bẹ̀ máa ń ronú mo pẹ́ gbọ́n mo pẹ́ smart mo mọ̀ pé so ibi tí mi sọ̀rọ̀ ni ó ti yé yín so ẹ jẹ́ ká máa gbọ́ lọ.